Tó bá tọ́jọ́ mẹ́ta ikú àti làkìrà ẹni, mo kí wa káàbọ̀ padà sórí ìkànnì Ọmọlọ́lá Talks TV. Orúkọ mi ò yí padà, ọmọọbabìnrin, ọmọlúàbí, Ọmọlọ́lá tí wọ́n sì jẹ́ atọ́kùn fún ètò tòní pẹ̀lú yín. Mo kí ẹ̀yin olólùfẹ́ wa wípé ẹ ṣé tẹ́ ń bá wa wò, tẹ́ ń bá wa kálọ. Kí ni mo ní fún wa lónìí? Kí ni mo fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí lónìí? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìkànnì yìí ohun tó wà fún ni àṣà àti ìṣe Yorùbá, gbígbé lárugẹ àti mímú àwọn ohun tó ti kọjá padà wá sí ìrántí wa. Ẹ má gbàgbé pé àwọn Yorùbá lọ wọ́n bọ̀ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n lọ́mọ tó sọ lẹ́nu, ó sọ àpò ìyàkọ́. Ká má bàa sọ àpò ìyàkọ́, òun náà lèmi ṣe wà ní àyín láti máa mú onírúurú ètò wá sí ojú ìwòran yín. Lónìí, n ó tara ṣàṣà lọ sí ohun tó ti kọjá ṣùgbọ́n tó wà. Èyí ni àwọn ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n ti jẹ ní ilẹ̀ káàárọ̀ oòjíire láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé. Ẹ má gbàgbé wípé ìkànnì yìí ó wà fún àṣà, gbígbé àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ oòjíire lárugẹ. Ohunkóhun tí ẹ bá gbọ́ lórí ìkànnì yìí ó jẹ́ àwọn ohun tí a rí àkọsílẹ̀ fún, tó sì jẹ́ wípé ó lè mọ́ jẹ́ àwa gangan la kọ́, ṣùgbọ́n àwọn ohun táwa náà dé bá. Ẹ má gbàgbé pé àwọn Yorùbá lọ wọ́n bọ̀, wọ́n ní tọmọdé ò bá bátan yóò bá àrọ́bá, àrọ́bá sì rèé baba ìtàn ni. Ìtàn fìdí rẹ̀ múlẹ̀ ní èyí tí àkọsílẹ̀ wà fún wípé Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ títí di òní wọ́n jẹ́ 14, èyí tí wọ́n ti lọ àtàwọn tó wà, àwọn jẹ́ 14. A ó máa wá dá orúkọ wọn àti ìlú tí oníkálukú. Kọ́kọ́rọ́ Ìgàngán, àwọn kan ní kọ́kọ́rọ́ ni, àwọn kan ní kókóró ni. Kókóró Ìgàngán ó wá láti Ìwòyè Kétu, òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò, èyí tí ìtàn kọ́kọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé ó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Kọ́kọ́rọ́ Ìgàngán yìí, àwọn náà lo orí àpèrè yìí fún àwọn sáà kan kó tó di wípé Ààrẹ Ọ̀nà Kakanfò míì náà ó dé. Ẹ má gbàgbé wípé láyé ọjọ́ àná, kí ni iṣẹ́ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò? Iṣẹ́ wọn ni láti ja ogun. Àwọn ni wọ́n dàbí àwọn tí wọ́n mọ, tí àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ogun tí wọ́n mọ wà ní ọ̀dọ̀ wọn, tí wọ́n sì mọ kọ́ wọn ní bá a ṣe ń ṣiṣẹ́ ogun. Àwọn yìí ni àwọn tí ó ń dáàbò bo ilẹ̀ káàárọ̀ oòjíire nígbà tí ojú sì dúdú, tí ojú wà lórókún, tó sì jẹ́ pé títí dòní yìí náà, òun náà ni à ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Bóyá iṣẹ́ iná wá ń ṣe, bóyá òṣìṣẹ́ ìmọ̀, àwa ò lè sọ. Ṣùgbọ́n láyé ọjọ́ àná, Ààrẹ Ọ̀nà Kakanfò ológun jíjà ni wọ́n. Wọ́n máa ń kó àwọn ọmọ sábẹ́ wọn láti jẹ́ kí wọ́n tọ́jú wọn. Ogun ò lè kú gìrì wọlẹ̀ káàárọ̀ oòjíire nítorí wípé wọ́n mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ó wà níbẹ̀. Àwọn náà sì rèé, bí ìgbà tí wọ́n bá ń dúró lójoojúmọ́ bíi pé ogun ó dé, òun náà làwọn náà fi mọ́ múra sílẹ̀. Gúdúgúdú wọn kì í fìgbà kankan túra rẹ̀ lẹ̀. Èyí ni iṣẹ́ tí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ káàárọ̀ oòjíire mọ̀ ń ṣe ní ayé ọjọ́ àná, tó sì jẹ́ pé ẹni tó nífọ̀n léèékánná, ẹni tí ó tú ojú ògún, ẹni tó mojú ògún tó lè pa obì nírè, òun ni wọ́n máa ń lò láti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Èyí tí Kọ́kọ́rọ́ Ìgàngán tó wá láti Ìwòyè Kétu jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́. Bákan náà la rí Ọ̀yátọ́pẹ́ láti Ìwòyè, àwọn náà ti wá, táwọn náà sì lò sáà yìí fún àwọn ìgbà kan sí àwọn ìgbà kan. Bí láti Àjàṣẹ́, àwọn náà jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Nígbà tí a rí Kọ́kọ́rọ́ Ìgàngán tó wá láti Ìwòyè Kétu, bẹ́ẹ̀ náà la rí Ọ̀yátọ́pẹ́ tó wá láti Ìwòyè. Bákan náà, a rí Ọ̀yábí tó wá láti Àjàṣẹ́. Èyí ni bí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò yìí bí wọ́n ṣe ń jẹ ní ìpele sí ìpele. Gbogbo wa náà la sì mọ̀ pé tí Ààrẹ Ọ̀nà Kakanfò kan tí wọn ò bá dàgbà, tí wọn ò lọ síbi tágbà ń rè, wọn ò kí ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò míì. Ó dàbí nígbà tí èèyàn jẹ ọba, bẹ́ẹ̀ ni oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe rí. Láìkú ẹ̀gìrì, ẹnìkan ò jẹ́ fawọ́ rẹ̀ gégbẹ̀du. Èyí ni àwọn bí wọ́n ṣe ń jẹ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Adétà ó wá láti Jàmbátà.
bẹ́ẹ̀ ni ìlú kan náà ló ń jẹ́ Jàǹbátà. Adétà ó wá láti Jàǹbátà. Bákan náà la rí Òkú, òun náà wá láti Jàǹbátà. Àwọn wọ̀nyí náà ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Káàárọ̀-oòjíire. Bẹ́ẹ̀ náà la rí Àfọ̀njá tó wá láti Ìlọrin. Àwọn náà ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Káàárọ̀-oòjíire tó sì jẹ́ Òjíire. Àfọ̀njá ó wá láti Ìlọrin. Bẹ́ẹ̀ náà la rí Tóyèjẹ. Tóyèjẹ wá láti Ògbómọ̀ṣọ́. Tóyèjẹ náà jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹni tó wá láti Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ náà la rí Ẹdun. Ẹdun wá láti Gbọ̀ngán. Ẹdun jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, òun náà wá láti Gbọ̀ngán. Tí àwọn ìlú tí mo ti kà síwájú yìí tí ọ̀pọ̀lọpọ̀ wa ò bá tiẹ̀ ní òye níbo ló ń jẹ́ Ìwòyè, níbo ló ń jẹ́ Ìwòyè Kétu, níbo ló ń jẹ́ Jàǹbátà, níbo ló ń jẹ́ Àjàṣẹ́, gbogbo wa ṣáà mọ Gbọ̀ngán ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ la rí Ẹdun tó wá láti Gbọ̀ngán, níbi tí àwọn náà ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Káàárọ̀-oòjíire bí. A rí Àmẹ́pò èyí tóun náà wá láti Àbẹ̀mọ́, tí àwọn náà jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Òun la rí Kúrúmí. Kúrúmí náà wá láti Ìjàyè. Ìtàn Kúrúmí yìí ó tiẹ̀ gbajúgbajà ní ilẹ̀ Káàárọ̀-oòjíire. Kúrúmí, bí mo ṣe sọ wípé àwọn tó ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn tí wọ́n lè ja ogun, àwọn àtó iṣẹ́ ogun fi rán, òun ni wọ́n ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá. Tá a bá rántí Baṣọ̀run Ògúnmọ́lá tí ìtàn rẹ̀ ṣì ń bọ̀ lórí ìkànnì yìí, a ó máa mẹ́nuba ìtàn Kúrúmí, bí Kúrúmí ṣe fi ẹ̀mí ara rẹ̀ àti ọmọ 5 ní ọjọ́ kan náà tó fi dí ogun jíjà láti ọwọ́ Baṣọ̀run Ògúnmọ́lá. A ó máa mú ìtàn yìí wá bí ètò yìí bó bá ṣe ń tẹ̀síwájú sí. Kúrúmí náà jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ó wá láti ìlú Ìjàyè. Bẹ́ẹ̀ ni, ó sì jẹ́ ọkùnrin takuntakun tó jẹ́ pé nígbà tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹni tí ò bá tóra rẹ̀ pè lọ́kùnrin kò gbọdọ̀ kojú Kúrúmí, bẹ́ẹ̀ kò gbọdọ̀ sọ pé òun fẹ́ dáná ogun yá ilẹ̀ Káàárọ̀-oòjíire bí. Èyí ni àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ ní ilẹ̀ Káàárọ̀-oòjíire tí a ń kà wọ́n ní sísẹ̀ntẹ̀lé títí dé ibi tí ó dé lónìí. Orúkọ wọn àti ìlú tí wọ́n ti wá, òun là ń mẹ́nubà lórí ìkànnì yìí fún tọjọ́ òní. Òjó Aburúmákù, òun náà jẹ́ ẹni tí ó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó wá láti Ògbómọ̀ṣọ́ tó jẹ́ ọmọ Tóyèjẹ. Ṣé rántí pé mo sọ pé Tóyèjẹ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò? Òjó Aburúmákù yìí ó jẹ́ ọ̀kan lára ọmọ ọkùnrin Tóyèjẹ tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, tóun náà sì láǹfààní láti dé ipò Ààrẹ Ọ̀nà Kakanfò. Lẹ́yìn ìgbà náà, òun ni Látòòṣà tó wá láti ìlú Ìbàdàn, tóun náà jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Lásìkò Látòòṣà náà, mo mọ̀ pé gbogbo wa náà la gbọ́ ìtàn Látòòṣà tàbí tá a mọ̀, ṣùgbọ́n ẹni dàmọ́dún kó wọ́n yọ̀, àmọ́dún ò jìnnà. Kádániwáyé dá èmi wá sí. Gbogbo àwọn ọ̀tàn àwọn akọni yìí náà la ó mẹ́nubà ní sísẹ̀ntẹ̀lé lórí ìkànnì yìí. Kádániwáyé kí ó fún wa ní oore ọ̀fẹ́ tó pọ̀ láti lè mọ jíṣẹ́ tí Adẹ́dàá tó rán wa. Ládòkè Akíntọ́lá náà jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, èyí tó wá láti ìlú Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn ìgbà tí Ládòkè Akíntọ́lá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tán, òun ló kan ẹni tí wọ́n ń pè ní Moshood Abiola Kashimawo, tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní MKO Abiola. Àwọn náà jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n wá láti ìlú Abẹ́òkúta. Láti ìgbà tí MKO Abiola ti wá kú, Ààrẹ Ọ̀nà Kakanfò míì tí a jẹ tí wọ́n sì wà ń bẹ̀ dòní, àwọn ni Ààrẹ Ìbà Gani Adams, tí wọ́n wá láti ìlú. Ààrẹ Ìbà Gani
Adams tán wá láti Arigidi Àkókó. Arigidi Àkókó òun ni àwọn náà ti wá tí wọ́n sì wà ńbẹ̀ dòní. Kí adániwáyé kó bá wa lọ́ra ẹ̀mí yín láṣẹ Olódùmarè. Ẹ ó pẹ́ lórí àpèrè, lọ́ra ẹ̀mí yín, kẹ́ pẹ́ lórí àpèrè yìí. Ààrẹ ọ̀nà kakanfò tí ó ti jẹ àtàwọn tó ti kọjá àtàwọn tó wà ńbẹ̀ òun ni à ń mẹ́nubà fún títí ọ̀sẹ̀ yìí, tí mo sì rò pé ẹ̀yin náà ti mọ ohun kan tàbí méjì lára àwọn ohun tí ẹ ò mọ̀. Mo ti ṣàlàyé wípé àwọn ààrẹ ọ̀nà kakanfò yìí a rí wọn bí ẹni tí ó tó fiṣẹ́ ogun rán. A máa jẹ ààrẹ ọ̀nà kakanfò, wọn a máa kó àwọn ènìyàn sí abẹ́ wọn, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n san ogun, tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ogun, tí wọ́n fẹ́ dáàbò bo ibi tá a lè pè ní ilẹ̀ tiwọn. Àwọn ni wọ́n máa ń wà ní abẹ́ àwọn ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n sì máa ń kọ́ wọn ní iṣẹ́ ogun jíjà. Ṣùgbọ́n bóyá ó sì rí bẹ́ẹ̀ lóde òní bí ò rí bẹ́ẹ̀ mọ́, àwa ò mọ̀. Ṣùgbọ́n bó ṣe rí gan-an nù láyé ọjọ́un àná. Ẹ má gbàgbé wípé mo sọ pé ààrẹ ọ̀nà kakanfò dàbí ìgbà tí ènìyàn jọba. Bí ọba kan ò kú, ìmí ò kì í jẹ. Bẹ́ẹ̀ ni pé èyí túmọ̀ sí pé láìkó ẹ̀gìrì ẹnìkan yìí fawọ́ rẹ̀ gé gbẹ̀du. Àwọn ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ káàárọ̀ òjìrè bí tí a ti kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan síwájú, tí a ó sì mú méjì tàbí mẹ́ta wá nínú àwọn tí a ti ka orúkọ wọn síwájú yìí. Òjó Aburúmákù tó wá láti Ògbómọ̀ṣọ́. Òjó Aburúmákù tó wá láti Ògbómọ̀ṣọ́. Òjó jẹ́ ẹni tí ò tiẹ̀ ní ogun kankan jà, torí wípé ó dá ibùba sílẹ̀. Kí ni Yorùbá ń pè ní ibùba? Bùba ni ibi tí àwọn olóyìnbó lóde òní ń pè ní camp, ibi tá a lè pè ní war zone, tó jẹ́ wípé ibẹ̀ yìí ṣe ni wọ́n kọ́ṣẹ́ olè Yorùbá. Ẹ má gbà tí wọ́n wà sọ síwájú pé àwọn dídáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ni ọmọ ogun jagunjagun tiwa, kí àwọn òyìnbó tàbí àwọn ìjọba tó kó ohun tá a lè pè ní àwọn sójà tí wọ́n dé. Ní ibùba tí ààrẹ kakanfò Òjó Aburúmákù ìdásílẹ̀ ní ìlú abínibí rẹ̀ ní Ògbómọ̀ṣọ́, ó sì ní àwọn ọmọ ogun tó jẹ́ wípé wọn ò dín ní 70. Èyí tí a mọ̀ sí 70, tí wọ́n yí gbogbo àwọn agbègbè yìí ká, tó sì jẹ́ wípé èyí á jẹ́ kí wọ́n mọ̀ kí wọ́n ní pé Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ àfiwájú gbọ̀fà. Bẹ́ẹ̀ ni, nígbà àgbà Ìkòyí gbúrò ogun, ó gbàlù, ó bẹ̀rẹ̀ sí ní jó. Bẹ́ẹ̀ ni, torí wípé ojo ò sí lọ́rọ̀ wọn, iwájú ni wọ́n fi ń gbọ̀ta. Nítorí kò ń ṣe oríkì lásán, iṣẹ́ tí wọ́n ṣe débẹ̀ ni, nítorí pé àyà ni wọ́n fi ń gbọ̀ta, àwọn máa ń pàdé ogun ni. Èyí ni ìtàn kékeré nípa Òjó Aburúmákù tó wá láti Ògbómọ̀ṣọ́, èyí tó sì jẹ́ pé àsìkò rẹ̀ ilẹ̀ káàárọ̀ òjíire ó tùbà ó tùsẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ. Kò sí ogun èèpà lónìí, èèpà lọ́la. Èyí jẹ́ ààrẹ ọ̀nà kakanfò tí ó gbàgbé pé Kúrúnmí tiẹ̀ burú títí tó ní dandan àfi kárẹ̀mọ Aláàfin ó kú pẹ̀lú Aláàfin. Ẹ tí ì gbọ́ tán eré àbẹ́ ẹ ti gbọ́. A ó mẹ́nubà nígbà tó bá dọjọ́ míì. Kúrúnmí náà ó jẹ́ akọni takuntakun, ìkan lára àwọn ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ káàárọ̀ òjíire tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn, tó sì jẹ́ pé ẹni tí ò bá kojú rẹ̀ yóò jẹ́ni tó tán, yóò jẹ́ni tó tán tó sì mọ̀ tán. Bí ìtàn Kúrúnmí bó náà ṣe kọ̀tàn tiẹ̀ rèé, tó sì jẹ́ pé nípa pé àfi kọ́mọ Aláàfin ó bá Láàfin kú, òun náà kúkú ṣe pàdánù ẹ̀mí ara rẹ̀ àtọmọ 5 lọ́jọ́ kan ṣoṣo. Ṣé ẹ rántí pé mo mẹ́nubà ṣáájú? Báyìí ni àwọn ààrẹ ọ̀nà kakanfò yìí ni wọ́n ṣe kọ ìtàn ara wọn. Àwọn kan wọ́n bá àwọn ọba ilẹ̀ káàárọ̀ òjíire tó jẹ́ àwọn ọba lásìkò ìgbà náà bá wọn fọwọ́sowọ́pọ̀. Àwọn kan sì ríra wọn nírí pé
ṣebí àwa náà là ń dáàbò bò yín, bọ́ba kan bá kọjá àyè èmi náà ó gbéná wojú rẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pọ́pọ̀lọpọ̀ wọn ò padà fẹ̀yìn tó dáa wọn ò fi sílẹ̀. Àbí ìtàn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò yìí bí ó ṣe lọ òun rèé, tó sì jẹ́ pé tó bá di nígbà míì a ó mọ̀ tún mú àkọ̀tun ìtàn míì wá sí ojú ìwòran yín, ṣùgbọ́n kó tó di rì ẹnìkan yìí fawọ́ rẹ̀ gé gbẹ̀du. A ò ní rí jù báyìí lọ ní abala yìí fún ti ọ̀sẹ̀ yìí, ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé nígbà tá ò bá padà dé tí ìbéèrè tó bá wáyé ẹ̀yin náà ti rí ohun kan tàbí méjì tẹ́ ẹ lè fi dá mi lóhùn padà gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ wò lórí ìkànnì yìí. Bẹ́ bá ti ń wò ẹ mọ̀ pé àwọn ọmọ yín náà ẹ mọ̀ jẹ́ káwọn náà mọ̀ wò. Ètò yìí gan kò sí fún àwa àgbà tá a ti ní òye, ó wà fún àwọn ọmọ wa tá à ń bí kí wọ́n lè ní òye, kí wọ́n lè ní ìran nípa ilẹ̀ káàárọ̀ oòjíire bí, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá, èdè tiwantiwa tá à ń sọ lẹ́nu níbi tá a ti pera wa ní ọmọlúàbí. A ò ní rí jù báyìí lọ lórí ètò yìí. Ọbẹ̀ ní bẹ́ṣù àtẹlẹsẹ̀ ní rìnà, àwa la ó máa wá yìí la ó máa bá láṣẹ Olódùmarè. A ò ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ. Orúkọ mi ò yí padà, ọmọbabìnrin ọmọlúàbí Ọmọlọ́lá Adépèjú, ọmọọba méjì, ìkan lóde Ọ̀tàn Ayégbájú, ìkan lóde Èjìgbò Mẹ́kùn. Tó bá tún di nígbà míì ká pàdé lákọ̀tun láṣẹ Olódùmarè. Ó